kí ló dé tí Adeleke kò yọ ọba Ìpẹ̀tùmọdù kúrò nípò apẹ̀tù lẹ́yìn ọdún kan tó ti wà lẹ́wọ̀n? Nínú oṣù kẹta ọdún 2024 ní apẹ̀tù ìlú Ìpẹ̀tùmọdù, ọba Joseph Olóyèdé ti kúrò ní ìlú Ìpẹ̀tù níbi tó jọba lé lórí. Ẹ̀yìn-ọ̀-rẹyìn làwọn èèyàn gbọ́ pé wọ́n ti mú un ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ló ja ìjọba àti àwọn èèyàn orílẹ̀-èdè náà lólè. Ó hùwà ìkà tó burú jáì, ìwà aláìláàánú nípa fífọgbọ́n jí owó tí àwọn èèyàn orílẹ̀-èdè náà ń fi ń ṣàánú fún àwọn tí àrùn COVID-19 sé mọ́lé tí wọn ò ráyè jáde tàbí ṣiṣẹ́ kankan. Lójú gbogbo ayé ni wọ́n ti bá a ṣẹjọ́, lójú gbogbo ayé ni wọ́n ṣe jù ú sẹ́wọ̀n tó sì wà nínú ẹ̀wọ̀n náà títí di bá a ṣe ń sọ yìí. Àmọ́ ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ náà ń ṣẹlẹ̀ títí di àsìkò tá a wà yìí, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ọba náà ti jáde lọ, ìjọba ìpínlẹ̀ tí ọba náà dójú tì báyìí, ìjọba náà ò wí kinní kan. Wọn ò ṣe bí ẹni pé àwọn gbọ́ ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ kan náà tó tẹnu ìjọba ibẹ̀ jáde, ìyẹn ọ̀rọ̀ tí kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ níbẹ̀, ọ̀gbẹ́ni Dòṣù Babátúndé sọ lọ́jọ́ kejì tí wọ́n sọ ọba náà sẹ́wọ̀n l'Amẹ́ríkà, ló ní àwọn ò tí ì gbọ́ ọ̀rọ̀ náà ní àgbọ́yé. Kì í ṣe ọ̀rọ̀ orí ayélujára níjọba àwọn yóò tẹ̀lé láti fi ṣe ohunkóhun. Nígbà tí òun ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ní àwọn èèyàn ti mọ̀ pé ọ̀rọ̀ náà lọ́wọ́ kan àbòsí gidi nínú. Àbí báwo ni ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tí wọ́n ń fi fọ́tò àti fídíò ẹ̀ hàn nígbà gbogbo tí wọ́n sì ń ṣe àlàyé ọ̀rọ̀ náà kínníkínní yóò ṣe di ohun tí odidi kọmíṣánná lọ́sùn ń sọ pé ọ̀rọ̀ orí ayélujára lásán ni. Ọ̀rọ̀ tó sọ yìí tú gómìnà Adémọ́lá Adélékè fúnra ẹ̀ fò pé ìjọba rẹ̀ mọ kinní kan lórí ọ̀rọ̀ apẹ̀tù yìí. Bóyá ọ̀rẹ́ gómìnà lọkùnrin náà ni o, bóyá ọ̀rẹ́ àwọn alágbára ìjọba Ọ̀ṣun ni o, bóyá ọ̀rẹ́ àwọn alágbára ọba kan lọ́ṣun ni o. Ó ṣàhàn pé àwọn kan wà tí wọ́n fẹ́ bu yẹ̀pẹ̀ bo ọ̀rọ̀ náà mọ́lẹ̀, tí wọn kò fẹ́ kó di ohun tí àwọn aráàlú ń pariwo lé lórí. Àbí báwo ni irú ọ̀rọ̀ bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn yóò ti ṣe ṣẹlẹ̀ tí ìjọba tí apẹ̀tù jáde lọ́dọ̀ wọn kò ní wí kinní kan, tí wọn ò ní ṣe kinní kan, kódà wọn ò rò pé ó yẹ kí àwọn rán ẹnìkan lọ láti mọ ohun tó ṣẹlẹ̀ gan-an. Lẹ́yìn tí wọ́n ti dájọ́ tí wọ́n ti sọ ọba náà sẹ́wọ̀n pẹ̀lú ariwo tó la gbogbo ayé já, ní kọmíṣánná náà tó sọ̀rọ̀ tó sọ, kọmíṣánná tó yẹ kó gba gómìnà nímọ̀ràn, òun ló sọ pé ọ̀rọ̀ orí ayélujára ni. Láti ìgbà tí ìdájọ́ ilé ẹjọ́ náà ti wá jáde lórí ìwé àkọsílẹ̀ ìjọba tó wà nílé ẹjọ́ kékeré àti èyí tó ga jùlọ l'Amẹ́ríkà àti lórí àtẹ ayélujára àwọn elétò ìdájọ́ wọn lórílẹ̀‐èdè náà, gómìnà Adémọ́lá Adélékè tàbí ìjọba rẹ̀ lọ́sùn kò wí kinní kan. Kò sì sẹ́nìkan tó lè ṣàlàyé ọ̀rọ̀ náà tàbí sọ ohun tó wà nídìí ẹ̀ gan, àfi Adélékè àtàwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ nìkan. Àmọ́ àwọn yòówù kí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà, bí ìgbà tí Adélékè fúnra ẹ̀ fẹ́ sọ ara ẹ̀ lẹ́nu ni, tó fẹ́ sọ ìjọba ẹ̀ lẹ́nu, tó sì fẹ́ fi ipò pàtàkì tí Ọlọ́run gbé e sí wọ́lẹ̀, tí yóò sì sọ ìpínlẹ̀ rẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà pàápàá di yẹpẹrẹ lójú àwọn orílẹ̀-èdè àgbáyé gbogbo. Ìdí ni pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ náà kì í ṣe èyí tó bò fẹ́nikẹ́ni. Gbogbo ayé pátá ló ṣojú ẹ̀, gbogbo ayé ló rí i, àfi ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà wọn nìkan ni wọ́n láwọn ò rí i. Bí àwọn èèyàn bá ti gbàgbé ọ̀rọ̀ náà, bá a bá rán ara wa létí kò ṣe kinní kan. Èyí gan-an ni bí wọ́n ṣe sọ apẹ̀tù ìlú Ìpẹ̀tùmọdù sẹ́wọ̀n. Lóòótọ́ ni àwọn oríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí tẹ́lẹ̀, àmọ́ kò tí ì sí ìgbà kan tí ọba ilẹ̀ Yorùbá kan fi ẹsẹ̀ ara ẹ̀ rìn kúrò nílé lọ wẹ̀wọ̀n ní orílẹ̀-èdè míì. Pàápàá kó tún wá jẹ́ òun ló jẹ̀bi, òun ló jà wọ́n lólè, òun ló ṣe ohun tí ọba kankan kò gbọdọ̀ ṣe. Apẹ̀tù Ìpẹ̀tùmọdù yìí làkọ́kọ́ o. Ohun tó jẹ́ kí ọ̀pọ̀ ọmọ Yorùbá máa pe kinní náà ní nǹkan aburú nìyí, tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu àwọn afọbajẹ àti ìjọba pé èèyàn ráúráú ni wọ́n fi jọba. Ìdí tí wọ́n fi sí ń sọ báyìí ni pé ohun tó ṣẹlẹ̀ fi hàn gbangba pé kì í ṣe àkọ́kọ́ tí ọba Olóyèdé yóò hùwàkuwà báyìí nìyí. Ọ̀nà tó fi ṣe kinní náà fi hàn pé ó ti ń ṣe é tipẹ́ ni. Ó ti ń ja orílẹ̀-èdè Amẹ́ríkà lólè, ó sì ti sọ jìbìtì àti ìwà pálapàla lóríṣiríṣi di iṣẹ́ ṣíṣe.
bákan náà ni kì í ṣe púrùntù, kì í ṣe ẹni tí kò mọ òfin ká bá sọ pé kò mọ ohun tó ń ṣe ni. Akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ òfin dáadáa ni. Bó ṣe jẹ́ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ló jẹ́ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Tó bá sì jẹ́ pé ó fi ọwọ́ sí ibi tí ọwọ́ ń gbé ni, kò sí àǹfààní kan tí yóò wà ní Amẹ́ríkà tí kò ní jẹ. Àmọ́ àǹfààní tí wọ́n fọ́hun àti gbogbo àwọn òyìnbó Amẹ́ríkà lòun lò nílòkulò yìí. Ohun tó gbé e dẹ́wọ̀n nìyẹn. Amẹ́ríkà yìí ni Joseph Olóyèdé ń gbé. Àdúgbò Medina ní Ohio ló ń gbé. Ó sì ti bá wọn ṣiṣẹ́ níbẹ̀ dáadáa kó tó padà wálé wá jọba ní 2019. Àmọ́ kò fi ìlú òyìnbó yìí sílẹ̀. Bó ṣe ń lọ ló ń bọ̀. Ó sì ti mú àwọn ará Ìpètùmọdù lára pé ọba àwọn kì í fi ìlú òyìnbó sílẹ̀ nítorí níbẹ̀ ni ìyàwó àti àwọn ọmọ sì wà. Ṣùgbọ́n kò wá sẹ́ni tó mọ̀ pé bó ti ń lọ tó ń bọ̀ yìí nǹkan míì ló ń ṣe l'Amẹ́ríkà. Nígbà tí wàhálà àjàkálẹ̀ àrùn COVID-19 fẹjú gan-an ní 2020 tí ìnira sì pọ̀ fún gbogbo ayé, ìjọba Amẹ́ríkà ṣètò kan. Ètò tí wọ́n ṣe ni láti mú ìdẹ̀ra bá àwọn èèyàn tiwọn kí ìnira náà lè dínkù fún wọn. Wọ́n gbé ètò kan kalẹ̀ tí wọ́n pè ní Small Business Administration tàbí SBA. Èyí wà fún àwọn oníléeṣẹ́ kéékèèké kí wọ́n lè yá owó kan láti máa fi ṣètò iléeṣẹ́ wọn tí wàhálà tí COVID mú dání kò fi ní jẹ́ kí wọ́n ti iléeṣẹ́ wọn pa nígbà náà. Bẹ́ẹ̀ ni wọ́n ní ètò míì fún àwọn òṣìṣẹ́ gbogbo pé iléeṣẹ́ wọn lè gba àwọn owó kan fún wọn láti lè máa ná nítorí wàhálà yìí. Bí owó náà yóò ṣe tẹ àwọn òṣìṣẹ́ wọn lọ́wọ́ ni pé iléeṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ yóò kọ orúkọ wọn ránṣẹ́ sí ẹ̀ka ìjọba tó ń ṣètò yìí. Wọn yóò sì sanwó náà fún iléeṣẹ́ yìí láti pín fún àwọn òṣìṣẹ́ wọn. Orúkọ tí wọ́n pe ètò náà ni Paycheck Protection Program tàbí PPP. Nígbà tí ìjọba Amẹ́ríkà gbé ètò yìí kalẹ̀, kíá ni kábíyèsí ti wà níbí ti wá ọ̀nà láti dá ihò kan lù níbi tí yóò ti rí owó náà gbà sápò ara tiẹ̀ nìkan. Kíá ló ti kó àwọn iléeṣẹ́ bíi 6 kalẹ̀. Iléeṣẹ́ 6 ló sì lóun fẹ́ fi yáwó tí òun sì tún fẹ́ gba owó fáwọn òṣìṣẹ́ òun. Bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó jọ o. Kábíyèsí kò ní òṣìṣẹ́ kankan. Fẹ́ẹ̀kì gbárọ́gùdù àwọn iléeṣẹ́ ló fi fẹ́ kówó ìjọba jẹ. Lára àwọn iléeṣẹ́ tí bàbá lò ní Available Tax Services, Available Tutors, Available Financial, Available Transportation àti JO&A. Gbogbo àwọn iléeṣẹ́ yìí ni ọba Olóyèdé fi dẹ pàkúté fáwọn òyìnbó Amẹ́ríkà. Ó fẹ́ gbá wọn tààrà ni. Nínú oṣù kẹfà ọdún 2020, Olóyèdé kọ́kọ́ gba 1,100,000 owó dọ́là $100,000. Nígbà tó di ọjọ́ keje oṣù kẹwàá 2021, Olóyèdé tún gba 1,500 owó dọ́là $500,000. Ọjọ́ kẹta lẹ́yìn ìyẹn lọ́jọ́ kẹsàn-án oṣù kẹwàá 2021, kábíyèsí tún gba 1,500 míì owó dọ́là ní o. Bẹ́ẹ̀ ló tún fa ọ̀rẹ́ ẹ̀ kan mọ́ra, Edward Olúwasanmi, tí òun náà ń gbé ní Willoughby ní Ohio yìí kan náà. Pásítọ̀ òjíṣẹ́ Ọlọ́run tààrà lòun o. Àpapọ̀ owó tí àwọn méjèèjì sì jọ gbà jẹ́ mílíọ̀nù 4 àti 200,000, $4.2 million. Pábánbárì ibẹ̀ tún ni pé bí kábíyèsí Apẹtù ṣe ń lo kinní yìí fúnra ẹ̀ tó fi ń kówó àwọn ará Amẹ́ríkà yìí jẹ, bẹ́ẹ̀ ló tún ń ṣe é fún àwọn iléeṣẹ́ míì tí wọ́n bá fẹ́ lu jìbìtì yìí kan náà. Tó bá ti bá wọn ṣe, yóò gba owó iṣẹ́ ẹ̀ lọ́wọ́ wọn, yóò sì gba commission. Èyí ni pé yàtọ̀ sí pé kábíyèsí jí owó àwọn ará Amẹ́ríkà, ó tún bá àwọn míì jí tí àwọn náà sì ń jí owó wọn kó. Bẹ́ẹ̀ owó tí àwọn èèyàn náà yà sọ́tọ̀ láti fi mú ìtura bá àwọn èèyàn tiwọn ní o nítorí àjàkálẹ̀ àrùn COVID. Apẹtù ti ṣe eléyìí láàrin ọdún 2020 sí oṣù kejì ọdún 2022. Ó sì dàbí pé ó ti gbàgbé pé òun ṣe irú nǹkan bẹ́ẹ̀, tàbí kó ti rò pé kò sí òfin kan tí yóò mọ ohun tí òun ṣe. Èyí ló jẹ́ kó máa pààrà Amẹ́ríkà yìí tó sì tún ṣe bí ẹni pé kò sí nǹkan kan. Àmọ́ èyí tó lọ gbẹ̀yìn níparí oṣù kẹta ọdún 2024, àfi bí ìgbà tóbìnrin gégi nígbòrò tó lóun àgémọ. Bó ti wọlé ni wọ́n gbá a mú tí wọ́n sì rọ Dàsítì mọ́lé. Ìrẹ́ ni wọ́n pe ọ̀rọ̀ náà. Àmọ́ nígbà tó di ọjọ́ kẹta oṣù kẹrin 2024, wọ́n mú kábíyèsí lọ síwájú adájọ́ Geneva Dodell Armstrong ní Cleveland. Níyẹn bá ní kò sí wàhálà kí wọ́n túbọ̀ tí ọba aládé ilẹ̀ Yorùbá náà mọ́lé nítorí ọ̀daràn tààrà ni. Lọ́jọ́ ikàn náà
ni wọ́n taari ẹjọ́ kábíyèsí síwájú adájọ́ Reuben Shepherd níbi tí wọ́n ti fẹ̀sùn kan ọba wa. Ní gbogbo ìgbà náà akóló àwọn ọlọ́pàá ní Apẹtù wà tí àwọn èèyàn sì ń rò pé ọba náà wà l'Amẹ́ríkà tó ń ṣe fàájì ara ẹ̀ kiri. Nígbà tí ẹjọ́ bẹ̀rẹ̀ lójú méjèèjì tí ọ̀rọ̀ di ta ń bí ọ, kí lorúkọ bàbá rẹ, kí ló wáá ṣe nílẹ̀ yìí, tí kábíyèsí Apẹtù pàápàá rí i pé kò sí ibi tí òun lè gbé kinní náà gbà mọ́, ilẹ̀ ti mọ́ olóró òun sí gbangba. Ọba náà àtọ̀rẹ́ ẹ̀ pásítọ̀ Ilésanmí jẹ́wọ́. Wọ́n ní lóòótọ́ làwọn lu àwọn ará Amẹ́ríkà ní jìbìtì, pé lóòótọ́ làwọn jí wọn lówó kó. Àmọ́ ayamusọ́rì, ẹ má bínú kíjọba àtàwọn ará Amẹ́ríkà dáríjì àwọn. Oṣù keje 2025 ni wọ́n kọ́kọ́ gbẹ́sẹ̀ lé ilé àti àwọn ohun ìní míì tó jẹ́ ti Apẹtù l'Amẹ́ríkà yìí. Nígbà tí wọ́n sì ti sọ ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n jọ gbá àwọn òyìnbó yìí sẹ́wọ̀n níbẹ̀rẹ̀ oṣù náà, ìyẹn lọ́jọ́ 5 oṣù keje 2025, tí wọ́n ní òun yóò ṣẹ̀wọ̀n ọdún 2 àtoṣù 3, làwọn èèyàn ti mọ̀ pé ọjọ́ ló pẹ́ ìpàdé kì í jìnnà, ọ̀rẹ́ kì í yọ̀rẹ́ akóbáni kì í yára wọn, pé wọn ò ní pẹ́ sọ kábíyèsí náà sẹ́wọ̀n. Ìgbà náà ni wọ́n sọ fún ilé ẹjọ́ pé ààrẹ ò mà yá o, bí ara kábíyèsí ò yá pọ́ngbà tọ́jú lọ́wọ́. Ńlá àwọn adájọ́ bá ní kò burú, kò láìfì, bí èrìgì bá ṣe gbó tó ni eyín yóò ṣe rí bí fìdí múlẹ̀ sí ni. Àwọn kan ní wọ́n rò pé Nàìjíríà níbi tí wọ́n ti lè rọ́gbọ́n kan dá, wọ́n ń wá ọ̀nà àbáyọ pé kábíyèsí kò gbọdọ̀ fi gbárí ẹ̀ṣẹ̀ wọn. Àmọ́ bọ̀rọ̀ bá ti dà báyìí, àwọn adájọ́ ìlú òyìnbó ò rẹ́ nìkan níṣẹ́, kódà bí èèyàn fi aṣọ òfì dádà ń dógó, wọn yóò mú nǹkan ẹ̀ fún tó bá jẹ̀bi. Bẹ́ẹ̀ ni wọ́n wọn kábíyèsí ní nǹkan ẹ̀ ní ọba Joseph Olóyèdé Apẹtù ìlú Ìpẹtùmọdù bá dèrò ẹ̀wọ̀n l'Amẹ́ríkà. Adájọ́ ayé kan ò sì lè yọ ọ́ jáde. Bẹ́ẹ̀ lépo òyìnbó dàpọ̀ mọ́ yẹ̀pẹ̀ tí kò ṣeé yanjú mọ́, ilá kó lóko kò yá sì jẹ. Báyìí ni Apẹtù ìlú Ìpẹtùmọdù ṣe ṣẹ̀wọ̀n. Kò sì sí ibi tí ìròyìn ọba náà kò tàn ká ní gbogbo ayé. Èyí tó wá yààyàn lẹ́nu pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn tí wọ́n ń bá a ṣiṣẹ́ kò mọ̀ pé ó yẹ kí àwọn dá sọ̀rọ̀ yìí. Kò sì sí ìdásí kan níbẹ̀ ju pé lójú ẹsẹ̀ tí ọ̀rọ̀ ti di ti gbogbo ayé yìí ló yẹ kí wọ́n ti yọ ọ́ nípò ọba, tàbí kí wọ́n ní àwọn dá a dúró ná títí tí ẹjọ́ náà yóò fi yanjú. Tí wọ́n bá padà wá dá kábíyèsí ọ̀hún láre, àwọn ìjọba pàápàá yóò bá a ṣe ayẹyẹ, wọn yóò sì fi hàn gbogbo ayé pé ẹni tí àwọn fi sípò èèyàn gidi kan ní í ṣe. Àmọ́ kí gbogbo ọ̀rọ̀ rí bó ṣe rí yẹn, kí gómìnà Adémọ́lá Adélékè lóun ò gbọ́, kó sì má ṣe kinní kan sí i títí di àsìkò yìí. Nǹkan kan wà nídìí ọ̀rọ̀ náà o. Òun yòówù tó bá wà nídìí ẹ̀, àsìkò tí gómìnà náà gbọ́dọ̀ sinmi à ń ba orúkọ ìpínlẹ̀ ẹ̀ jẹ́ nìyí. Bí Adélékè bá mọ Apẹtù yìí tẹ́lẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ ni wọ́n, àsìkò tí wọ́n ń fi irú ìwà ìdójútì ní báyìí dọ̀rẹ́ kọ́ nìyí. Òun gan ló yẹ kí gómìnà náà fi jófin pé ẹni tó bá wà nípò gíga kì í hùwà ìdọ̀tí irú èyí tí ọba náà hù yìí. Àbí nígbà tí wọ́n fi èèyàn jọba tó jẹ́ olórí ìlú kan tó sì ń lọ sílùú míì tó ń lọ jí wọn lówó kó níbẹ̀ tó ń lù wọ́n ní jìbìtì, irú ọba ọ̀bàyéjẹ́ nìyẹn. Tàbí Adélékè nígbàgbọ́ pé tí Olóyèdé bá ṣẹ̀wọ̀n ẹ̀ tó bá darí dé, àwọn yóò tún fi ọgbọ́n kan dá a padà sípò ọba ni. Bí àwọn ará ayé kò bá lè mú ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀, àwọn irúnmalẹ̀ yóò mú tọ̀hún o. Àṣà Yorùbá ò tiẹ̀ gba irú nǹkan rádaràda báyìí. Ká pe olè lólè, ká pe àjọkọdó ní àfìdíbàlújẹ́ ni. Gómìnà Adélékè, ẹ yọ Apẹtù àná tó jí owó àwọn aráàlú òyìnbó kó kúrò lórí oyè, ẹ fi Apẹtù tuntun míì jẹ. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Apẹtù ti ìlú Ìpẹtùmọdù àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wo fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.